kékeré tá a fẹ́ bára wa sọ pàtàkì fún àwa tí a ní lọ́kàn pé ó yẹ kí àwùjọ wa kó látúnṣe. Àwa táwọn rò pé kí lọ́nà àbáyọ pẹ̀lú báwọn ọmọ ṣe ń dàdàkúdà láwùjọ, ọmọ tí ń gbààyàn, tí ń ṣoògùn, tí ń ṣoògùn owó, tí ń pààyàn, tí ń jalè, tí ń da gbogbo nǹkan rú láwùjọ nù. Tí tá a bá sún síwájú náà, àrà àdánwò àwọn ọmọ yìí nígbà wọn bá dàgbà. Tá a bá sún síwájú, àwọn náà ní àdánwò ìjọba. Àwọn ọmọ tá a ní ń dàwùjọ rú yìí, irú wọn náà ló débi ìjọba, ní ń kó ìjọba jẹ, ní ń ní alára, ní ń da gbogbo nǹkan rú, ní ń yọ àdá síra wọn, ní ń promote tọ́gìrì, àná ń destroy country wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo àgbáyé níbikíbi lágbàáyé tẹ́ bá ti rọ́lọ́gbọ́n, wọ́n kó jọ ní àbí individual ní lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀. Ẹ̀bá rọ́lọ́gbọ́n nù Nàìjíríà iná tó bá ní kí ni ìṣòro tí Nàìjíríà nílẹ̀ tó dáa, Ọlọ́run sì ṣe gbogbo resources tá a lè fi manage ara wa ó ṣe sórí ilẹ̀ Nàìjíríà. Gbogbo nǹkan Ọlọ́run bá ṣe fún wa. Nàìjíríà tó wá léèyàn á pọ̀ ní pípọ̀, kódà láwọn ọmọ tó lọ́gbọ́n, aláwọn ọmọ tó nímọ̀, tó yẹ pé wọn ò wúlò fún wa ní country míì ni wọ́n ti ń lò wọ́n. Ètò ń wúlò ní country gan ẹrù ti pa. Kí á ní Nàìjíríà ò ní, nǹkan tí Nàìjíríà ò ní ni adarí. Àrà àwọn adarí tó yẹ pé kì í ṣe tara wọn ni wọ́n wá roko sí, kì í ṣe tara wọn ni wọ́n ń rò, kì í sì ṣe tara wọn ni wọ́n ń ṣe. Àwọn adarí tí wọ́n tó pè ládarí, kápá àárín àwọn àtọ́lọ́run tí wọ́n jẹ́ kí n rí nǹkan ṣe ni àárín wọn dá. Ṣé a nílò adarí bẹ́ẹ̀? Adarí tí ó máa kírun wákàtí márùn-ún, tí ó máa jí lóru yẹn náfìlà, tí ó máa bẹ̀ lọ́hùn, tí ó máa sá fún haramu, àwọn nǹkan tọ́lọ́run pè léèwọ̀ tó lè ba ayé ọpọlọ rẹ̀ jẹ́, tóun náà fẹ́ ba ayé country jẹ́, bí kí èèyàn mu gbó, bí kí èèyàn mu tí, bí kí èèyàn mu kúmu, tí ó máa jìnnà sí adarí tí ó wọ owó gbogbo tí ń bẹ nínú ọkàn rẹ̀ àtọpọlọ rẹ̀ ní pé báwo ni orílẹ̀-èdè yìí yóò ṣe dàgbàsókè, bó la ṣe tún àwọn ọmọ ṣe, bó làwọn ọmọ yóò sì jí ọ̀la. Ẹ dákun, gbogbo àwọn country tí ó tó wa wọ́n ti lọ jìnnà. Àwa dọ́lọ́run ṣe fún wa, ààrẹ ni tí ó bá ní control rẹ̀. Ṣé tí mọ́tò bá dúró da èrò wà nínú ẹ̀, àwọn náà nìkan ṣe. Àmọ́ driver nìkan ni ó ti ya wèrè. Driver mu gbó, driver mu tí ó ti wá mu gbó yó, ó ti mu tí yó. Ṣé irú driver sọyọ ọ wà wá? Àwọn tá a bá hàlá òkè irú driver yẹn wà wá, ṣé kò ní wà wá wọ gbó? Ẹ̀dó àwọn ìṣòro yìí níbo ló ti wá? Àwùjọ wọ̀ ọ̀dá. Àwọn èèyàn kéèyàn wọ́n kúnnú àwùjọ yìí. Bí èèyàn bá lọ gba owó alájẹsẹ́kù lápèjúwe tó wá mú ọ̀kan náà àwọn ará àwùjọ yìí tó fi sídìí ṣọ́ọ̀bù rẹ̀, wọn náà mọ̀ tí máa ń ṣẹlẹ̀. 99% ẹni tí báyọ̀ dúró ní sídìí business èèyàn ó kéré tán èyí tó lè yí wa aláwà mẹ̀kúnnù ní ṣọ́ọ̀bù. Wọ́n máa ń jẹ ọjà èèyàn run ni. Àwọn èèyàn ṣòro bá ṣòwò, wọ́n ṣòro fi àmọ́ náà sí lọ́dọ̀. Èèyàn gidi ò sí mọ́, bẹ́ẹ̀ kó ṣe wọn lọ́dọ̀ owó rẹ̀ rà wàhálà. Kí ló dé tí gbogbo ẹ̀ wá rí dáadáa báyìí? Àwọn èèyàn kó lẹ́ lómi apààyàn ni, wọ́n kà wọ ẹ̀wù èèyàn ni, ẹranko ẹ̀mí èèyàn ò jọ́ lójú. Gbogbo ẹ̀ sáré dáadáa. Ẹ̀mọ́ yóò obìnrin ló ń lọ ilé ọkọ tí ń kó ilé ọkọ. Ẹlòmíì ti lọ ilé ọkọ 12 mo rí ni o. Ilé ọkọ 12 ṣe ń kó òun kan ní kò á ṣe ìjọ́ lójúmọ́ pé tó wá tó yẹ kí òun sì tẹ̀ lẹ́ẹ̀kẹtàlá. Ẹ̀mọ́ kí dáadáa àwùjọ ni. Torí obìnrin ní ìsìn tí ń sí káàkiri, ọmọ rẹ̀ ò lè nídìí ìjòkó, ọmọ rẹ̀ ò lè ní principle, ọmọ rẹ̀ ò lè dá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́gì lónìí wọn ò rí ìyá gidi tọ́jú wọn ni. Bóyá ọkọ wọn kú àbọ̀kọ́ yàyàkuyà ó wà láyé ọwọ́ yàyàkuyà àbí nǹkan mìíràn ṣẹlẹ̀ sọ́kọ kò lè ṣe ojúṣe rẹ̀ lórí ìyàwó àti lórí ọmọ. Àwọn ọmọ báyìí àwọn di tọ́gì. Àwọn ọmọ tí wọn ò fún lẹ́kọ̀ọ́ lé. Ẹ dákun, kí ni pírọ́blẹ́mù yìí? Kí ni solúsàn rẹ̀? Iná làwa sọ láàárọ̀ yìí fúnra wa. A sì fẹ́ rojọ́ jù. Ẹ jẹ́ kí gbogbo ọ padà sọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé qū anfusakum wa ahlikum nāran waqūduha an-nāsu wal-ḥijāra. Al-Qur'an sọ pé ọba àlékiọlá ọba wa sọ̀rọ̀ ó ní ẹ̀ṣọ́ ara yín ẹnìkọ̀ọ̀kan yín ni o, ẹ̀ṣọ́ ara yín níbi iná jahannama. Àmọ́ nígbà tó Ọlọ́run ó sọ pé ní ká ṣọ́ ara wa lásán, ó tún ní wa ahlikum àti mọ̀lẹ́bí yín. Nǹkan méjì tó Ọlọ́run dá kan àwọn lórí gun àtúnṣe solution sí problem wa. Àmọ́ ó ní kẹta kò rọrùn káwọn méjèèjì nìkan wá tó àwùjọ wa ṣe. Àwọn méjèèjì yẹn máa fọ́ọ̀mù kankan tá a fi táwùjọ ṣe. Ṣé rí individual onímọ̀ bú ìdí family? Bẹ̀tọ́ yẹ kí family máa protect individual. Tí ìwọ tó ọjọ́ kan ní tó bá dáa gan, ọwọ́ síyàwó ní ayé rẹ̀ lè bàjẹ́. Ọmọ rẹ̀ náà lè dìdàkudà tó ní jèrè ọmọ.
so tó bá dá ní ẹ̀sìn bóyá ọ̀dà àríwá àtọ́lọ́run dá ẹ̀sìn rẹ̀ dá ìwà rẹ̀ dá ọ̀rọ̀ ajé rẹ̀ ọ̀dẹ̀ ń lọ déédéé wọ́n sì yàwó ní o gbogbo ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ó lè dòfo wọ personally center fún ọ fúnlé ayé rẹ̀ náà nílé ilé yẹn sì gbọ́dọ̀ wà ní ìfọ̀kànbalẹ̀ sakina ìfọ̀kànbalẹ̀ lọ́n sí obìnrin nínú ilé obìnrin bó ṣe wà òun ló nínú ilé tí obìnrin bá wà nínú ilé rẹ̀ ọfàmì sínú ilé o òfinà sínú ilé o ọ̀tá ilé rẹ̀ o gbogbo nǹkan tí ẹ máa ń lò nínú ilé ló wà ń bẹ abọ́ ń bẹ ń bẹ ac ń bẹ ń bẹ ìfíríjì wà ń bẹ everything ń bẹ nínú ilé rẹ̀ gbogbo nǹkan tí ẹ bá wọ nínú ilé yìí ò ní fẹ́ jáde mọ́ bí ẹ bá sì jáde èèyàn máa rẹ ti inú ilé níbẹ̀ nínú ilé rẹ̀ àmọ́ the only thing tí ò sí nínú ilé rẹ̀ iná lóbìnrin rẹ̀ wàláhì ò ní mọ̀ pé ọkọ lé ọ wà níbi iṣẹ́ ọ parí iṣẹ́ ọ fẹ́ wálé ibòmíì lọ́kàn rẹ̀ ọmọ sọ pé bóyá kí n kọrí sí mọ́sálásí ẹ jẹ́ n lọ sùn mọ́sálásí ẹ jẹ́ n lọ ilé ọ̀rẹ́ mi dẹ́sẹ̀ pé gbogbo tó ní ìdí o ti fi sínú ilé nítorí obìnrin tí ọ̀dà ti ń bẹ nínú ilé rẹ̀ ilé ìwé ó sì di ibi tí ò sí wọ̀ ẹ má sí obìnrin ní Al-Qur'an sọ pé kú anfusakum ẹ ṣọ́ ara yín wa alaykum àtàrà ilé yín náàrọ̀ níbi iná waquduha an-nas wal-hijara sẹ́rí náà èèyàn àtòkúta ni wọ́n fi máa kó náà rẹ o òun yàtọ̀ o wọ́n máa kó èèyàn nú ẹ̀ ní wọ́n máa jù dáadáa tí wọ́n bá kó òkúta nú ẹ̀ ní wọ́n máa jù gan ẹ̀yìn ni wọ́n èkó náà rẹ o alayha malaikatun ghilasun shidad àwọn màláíkà kan bẹ̀ tó ẹ pé wọ́n nípa láyà wọ́n strong àwọn alákòtì náà jáde máa pé ẹ máa dáná mọ́ wọn láà ẹ fìyà jẹ wọn gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu Ọlọ́run ni a ṣọ́ra fún náà bó ti fẹ́ gbórí ara rẹ sá gẹ́gẹ́ bí ìwọ bẹ́ẹ̀ náà ni kó try má jẹ́ kí fámìlì rẹ náà rà kó má bàjẹ́ torí pé tí fámìlì tó bá dáa tí fámìlì rẹ bá rà tó bá bí bàjẹ́ fámìlì rẹ ó bọ̀ jẹ́ wọn à ní jẹ́ kó tó fẹ́ sí ilé ayé rẹ ó ṣe é ṣe ibi ó sì wà tó dá sí yóò padà máa bàjẹ́ ní tó fẹ́ ṣe tí ọ̀rọ̀ ti ṣe é ṣe ó lè tẹ̀síwájú ó dúró sójú kan náà ẹ bá dúró sójú kan náà kò sí nǹkan fún ju pé kó máa rà sójú kan náà kó máa reduce lọ tó mi bá dẹ́gún ní máa kó ìdọ̀tí sínú àmọ́ mi ti ń sàn tí ìdọ̀tí bá ti wà náà yóò sàn yóò gbàdànù àmọ́ mi tó dẹ́gún sójú kan náà tí ò lọ ibi kankan lọ́kàn dẹ́gún sójú kan náà òun ni máa ṣe ìdọ̀tí òun ni ò ṣe é lò bẹ́ẹ̀ náà nìwọ náà tó bá dúró sójú kan náà obìnrin lè sọ ọdẹ tí ó dojú kan náà ọmọ paragàjì ọmọ yípo nǹkan kan náà ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan àwọn ìran èèyàn mẹ́ta kan tó pé inú ilé lọ fáwọn sẹ́yìn number one ọlọ́pọlọ ó ṣe ní ọpọlọ tó pé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ronú nǹkan báyìí tẹ́lẹ̀ mi ò rò ní máa rò bẹ́ẹ̀ bá fi sí di business yóò bá yín ro ohun tẹ́ rò tí business yẹn ó fi máa lọ àwọn ọpọlọ tó pé ìmọ̀ create ni kì í dúró sójú kan náà kọ nọ́ọ̀kì ó ń ṣiṣẹ́ wàhálà tí ọpọlọ yẹn bó ṣe wùlẹ̀ kọ dáa tó bó ṣe kò ní agbára tó ibikíbi tẹ́ bá ti kẹ́ máa lò ẹ̀ ń lò nídìí education ni àbẹ́ ń lò nídìí nǹkan míì tó yí obìnrin tí ọ̀dà bá wọnú ilé rẹ̀ tí obìnrin tí ọ̀dà bá wọnú ilé rẹ̀ ó lè sọ́dẹ̀ tó pé kò ní rí títa rò mọ́ kò ní rí nǹkan míì rò mọ́ ìbànújẹ́ àti ìbẹ̀rù kì í jẹ́ kí èèyàn kó lójú kan náà ì máa jẹ́ kí èèyàn padà ní ìbẹ̀rù ni pé tí bá ní kí n ṣe ní tí ò ti ṣẹlẹ̀ tẹ́rù rẹ̀ báyà ìbànújẹ́ ni pé tí èèyàn ń fojú rí tí òdò máa yàn nú tí méjèèjì bá ti ń ṣẹlẹ̀ ẹ tó sì lè fún yàn lẹ́nu tó súnmọ́ yàn ju ti ṣèyàwó yàn tó bá ti ṣèyàwó ní ìbànújẹ́ ilé ayé rẹ̀ ó ti dénú òun ló máa dá ọ dúró sójú kan náà òun ló máa mú ọ padà sẹ́yìn ìran aláwọ̀kọ́ nù àwọn ọlọ́pọlọ ìran ẹlẹ́ẹ̀kejì iná ni àwọn onímọ̀ táwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ẹnu wọn àbò onímọ̀ táwọn èèyàn fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀dọ̀ wọn ẹ̀ka rí i pé lẹ́kítọ́rà yìí kò yarantí mọ́ tíṣà yìí ọ̀kọ́ mọ́ dáadáa mọ́ àfọ́ òsì wáàsí bó ṣe yẹ mọ́ ó ti ṣèyàwó nínú ẹlòmíín ti sọ pé kì í ṣe gbà tí nǹkan tó nọ́ọ̀ká ọ̀tí ẹ̀ kì í ṣe gbà yẹn mọ́ lẹ́kítọ̀ lọ mọ́ lẹ́kítọ̀ kò sí wàhálà àfọ́ wáàsí ẹ̀ mọ́ sí wáàsí lọ tíṣà mọ́ tíṣì wọ́n tí ẹ̀bùn ń bẹ lára rẹ̀ ẹ̀bùn mọ́ ń bẹ lára rẹ̀ táwọn èèyàn sì ní ìdẹ́ obìnrin lè dọ́ọ̀dún wọn nìrìn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ọlọ́pọlọ tí ìbílẹ̀ lè dọ́ọ̀dún tí kò bá dọ́ọ̀dún pẹ̀lú pé kọ́ máa wo àwọn ìwà kan tó pé ọpọlọ rẹ ò ní ṣiṣẹ́ mọ́ ibi tó wà yẹn ò ní mójútó ẹ̀ mọ́ yóò sì kó bá ọjọ́ alẹ́ rẹ̀ kí ló dé bó o ṣe dáa tó bá di táìmù kan kó o tó kú kó o tó fi ayé lẹ̀ bó ṣe lè kọ́ dàgbà tó ó ní ìdí ọmọ bóyá ọmọ yẹn tí ó bọ̀ ọmọ promote okọ̀ rẹ̀ ibi tó bá dé àbí ọmọ yẹn tí ó sáàfù wọ gangan personally àbí tí ó kún ọ lọ níbi tó ń ṣe kíni tó ń bá a lọ
tí ọba ti níyàwó rere ọmọ tí ó takò ọ́ ni ó jáde láàrin ẹ̀yin méjèèjì pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n bá nígbà wàhálà ṣe wúlò tó kò lálèéfà bó ṣe wúlò tó tí à ń gbádùn lára rẹ̀ bó ṣe kú ló kú mọ́. ìnìyàn ẹlẹ́ẹ̀kẹta làwọn tí wọ́n ń wúlò fáwùjọ bẹ̀rẹ̀ látòrí àwọn olórí àtàwọn tí máa ń kún wọn lórí lọ́wọ́ tí fi máa ń rí sẹ́sẹ̀ àwọn workers bóyá nínú ìjọba ni àbí níbi foundation ni àbí society ni any establishment táwọn èèyàn ń jàǹfààní ẹ̀ ẹni yẹn òṣìṣẹ́ ni ó ń ṣiṣẹ́ gan tó lórí rẹ̀ gan ó fún lórí yìí wọ́n ròyìn ẹ̀ àbó lórí gan ni ó ṣiṣẹ́ gan. tí o bá sọ́ra tó bá fẹ́ obìnrin tí ò da nǹkan bàjẹ́ fún ọ ọ̀nà méjèèjì náà lè gbà bàjẹ́ o lè mọ́ lè fi lọ́mọ lọ́run tó ń ṣe tí o bá sì fi lọ́mọ lọ́ kí ló kù ọjọ́ orí mélòó láwa ó lò ẹ̀ wá dúró ọjọ́ orí ìlú títí láéláé dìgbà tó lọ́wọ́ parí rẹ̀ ni bẹ̀tẹ̀ ọjọ́ mélòó ni wò ó lò 60, 70, 80, 100 kódà kó lò 200 years ṣé iye ọjọ́ orí ìlú yín nù tó tó bá wúlò fún 35 years tí ìjọba bù lẹ̀ ṣé kò yẹ kí n tí ń bẹ lára rẹ káwọn rẹ ó promote ẹ̀ káyọ̀ tó máa jàǹfààní àbí ọmọ kó wọ́n expire ó gbò tó bá ti níyàwó rere ò lẹ́yìn rẹ̀ tó bá ti níyàwó rere ò ní òní rẹ̀ bẹ́lẹ̀ ta sí ẹ̀yìn rẹ̀ ẹ tí ò bá ti níyàwó rere òní rẹ̀ ìyàwó ó bàjẹ́ tí ìyàwó bá ti wọnú ilé ayé rẹ̀ yóò bàjẹ́ ló yẹ pé bẹ́sìn Islam ṣe lágbára tóun gangan bí Islam ṣe lágbára tóun ànábìjọ yé ayé pé ànìká ní sùdí ká lọ ṣe nìká ká lọ gbéyàwó ìlàjì ẹ̀sìn nù ẹ bá ń ṣe ẹ̀sìn tí ò ti gbéyàwó ìlàjì ẹ̀sìn ní ṣe nígbà bá tó gbéyàwó ló tó ṣe ìlàjì ikú nígbà wọn á ní kó lọ gbéyàwó tí ó bọ̀ ṣe ìlàjì ẹ̀sìn lọ́ba lọ gbé kúdẹ́tì ó torí pé ó ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ ó torí pé yóyò ní ó pọ́n òpònú rẹ̀ ò lọ wo bí làákàyè rẹ̀ ṣe mú tó bíbẹ̀rù Ọlọ́run rẹ̀ ṣe bá àárín òun àtọ́lọ́run bó ṣe dáa tó ọ̀lọ́wọ́ ẹ̀kọ́ wo ló ní ọ̀lọ́wọ́ ìdílé tó dáa tó ti jáde ọ̀wá lọ́wọ́ fẹ́ yóyò ẹ̀gọ́ ògbọ́n ọlọ́fẹ́ yóyò ọlọ́fẹ́ ń tọrọ lẹ́ẹ̀kẹ́ ọlọ́fẹ́ ìyàwó tó kẹta ọlọ́fẹ́ ìyàwó tó nídìí ìyàwó tó ní gbáyà ṣé gbogbo èyí ń lọ jẹ kí ló relate náà gbogbo tó ọfẹ́ ohun tó relate mọ́ ọmọ rẹ̀ àbí ò ló relate mọ́ sẹ́ rẹ̀ ìbákanjọ́ àwùjọ ẹ̀ lásán ló relate mọ́ nítorí kan sáà fẹ́ tó bọ́ bá fẹ́ obìnrin tó pupa ní ìsìn bọ́lá bá fún obìnrin ní wà ìtọ́pọ̀jù nù ní ẹwà bọ́lá bá fún obìnrin ní ẹwà ìtọ́pọ̀jù nù ní wà èyí tọ́lọ́ bá sì fún ní ìwà ó lè mọ́ lẹ́wà kódà àìlẹ́wà obìnrin ó lè mú kó níwà torí ó wò pé ní tí gbogbo obìnrin fi ṣe fi ààrí òun ò ní ẹ jẹ́ kó òun kú fi ìmọ̀ fàyàmára ìmọ̀ sọ̀rọ̀ rí ìmọ̀ wùwá rí bí ṣe máa rí nù ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹranjú wọn pé gáì fáyìn ṣe ti béèrè ṣé bó ṣe lẹ́wà ló níwà tẹ́ ẹ ti check ẹ wo spiritual problem tó ní tọ́ pé inú ilé tí wọn máa ń wọ̀ wọ́n máa ń destroy rẹ̀ ní sọ ti wò ó sọ lẹ́sìn bóbìnrin bá lẹ́wà tí ó bá ti wà pẹ̀lú Ọlọ́run kó kẹ́ olùbẹ̀rù Ọlọ́run sá lọ because obìnrin tí tó lẹ́wà obìnrin tójú rẹ̀ wọ̀ àmọ́ Ọlọ́run ò sí lọ́kàn rẹ̀ òun gógó ò sì súnmọ́ Ọlọ́run nǹkan mi ò ti wà nú ayé. mo ta fẹ́ parí ọ̀rọ̀ wa sí rè irinṣẹ́ mẹ́ta ó la fi lè tún àwùjọ Nàìjíríà yìí ṣe Nàìjíríà ti bàjẹ́ ayé àwọn ọmọ kan bàjẹ́ ni gbogbo ìṣẹ̀lẹ̀ inú ilé ayé wa ní Nàìjíríà yìí ló ti ní fort àwọn àfáà wọ́n ṣe kóbòkóbó pásítọ̀ wọ́n ṣe kóbòkóbó àbáwá tí ẹ̀gbọ́n tí babaláwo tó pé èṣù ní bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kóbòkóbó tí ò ṣe ẹ̀sìn wọn náà nù. ìṣẹ̀lẹ̀ ńláńlá lẹ́ẹ̀ máa gbọ́ àwọn tó ń darí wa wọn kò jẹ wọn rí wa wọn yáwó wọn ti ẹsẹ̀ ẹ̀dẹ̀gbọ́n kan gidi kan Nàìjíríà ti ṣe bàálù báyìí o Nàìjíríà náà ti ṣe tipa tiẹ̀ o Nàìjíríà ti ṣe mọ́tò tiẹ̀ o ó ti ṣe tírélà tiẹ̀ o ó ṣe gbá o bọ́n sì ṣe ẹ̀ẹ́dẹ̀ gbọ́ pé àwọn tí ń darí wá ìfọ́ọ̀fù bẹ́ẹ̀ kápẹ́ àgbápẹ́ nìkan kàn ṣe mọ́tò ẹ̀ẹ́dẹ̀ gbọ́ pé ìfọ́ọ̀fù bẹ́ẹ̀ kò tún ní wú lórí àwọn olórí bobo àwọn tó yẹ pé ibi gbégilódò lọ́yẹ̀ wọ́n ti máa ṣiṣẹ́ àná ń jẹ adarí náà ń darí náà ń dúró níbi ǹjẹ́ mu ibi mọ́tò gbégilódò lọ́jọ́ wọ́n ti máa ṣiṣẹ́ àwọn ará bá lọ́fíìsì tí wọ́n rà jù kàbẹ̀ tán sì bí èèyàn gidi irọ́ sì ni tẹ́ bá ti po fúrí báyìí tẹ́ bá ti wà nínú irú wọn báyìí ẹ̀hànà ni wọ́n bóòlù lè fẹ́ sọ pé ọba tó ní wá yóò kún wọn lọ́wọ́ lórí tí wọ́n fẹ́ ṣe ẹ ti dàrú nígbà tí ìdarí bá dàrú àwùjọ náà dàrú gbogbo nǹkan dàrú kí la wà ṣe n tá a ṣe rèé fẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ àtúnṣe tẹ̀sí ń ronú nípa àtúnṣe nǹkan mẹ́ta pé ní bá ti sọ wọ́n parí ọ̀rọ̀ mi nísìn number one ni pé ṣé ẹnìkan bóò ni ó ṣe dáa
in tí ọ̀dà lára ẹnìkan ní ọkàn tí ò sí gbàgbọ́ ń bẹ, ọkàn tí ò sí èrò rere kò sí ń bẹ, kò sí nísàn rere ń bẹ, kò sí físàn rere ń bẹ, ọkàn tó jẹ́ wípé ọ̀kàjúà ni, ọkàn rádaràda. Kí ló dé? Ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ kó wọbẹ̀, àbí ṣe rò bí ọkàn bó ṣe wà nǹkan kan lè charge nǹkan kan lè power rẹ̀, nǹkan kan lè ṣiṣẹ́ rẹ̀ tó ju ọba tó ní ọkàn gangan lọ. Kí lẹ́yìn máa ń pọ̀ ọkàn yìí máa ṣe tí àwọn oníbàọ́lọ́jì ń describe táwọn dókítà ètò wọn ń gbàwòrán rẹ̀ wá títí ẹnu ti body physical life, our physical life náà nítorí heart tààrí yẹn. Ṣùgbọ́n sọ ọmọ bí nature rẹ̀ ṣe rí, ẹgbẹ́ kan nu heart wa ó ń process ẹ̀jẹ̀ tó dáa, ẹgbẹ́ kan under process ní ẹ̀jẹ̀ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá. So ẹgbẹ́ tí ó jẹ́ pé ẹ̀jẹ̀ tiẹ̀ ò tí wà òkè, ẹgbẹ́ kejì ẹ̀jẹ̀ tiẹ̀ wà òkè. Ìtumọ̀ ẹ̀ ni pé nínú spiritual life ọkàn wa dáadáa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àbúrú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Tí òun bá tó lápòjú ẹni sìn, ọkàn rẹ̀ yóò sọ pé lọ́ọ̀kì. Ìkejì tí ọjà burú yóò sọ pé ìmọ̀ gbá géèmù tó ń gbá lọ, èsùn díẹ̀ sí, ìṣègbà sí. Ọmọ èèyàn máa ń ru dáadáa, sì máa ń ra ìdá, yìí máa ń ṣe dáadáa, yìí máa ń ṣà ìdá. Apá kanu ọkàn, apá kanu rẹ̀. So ẹ̀kan wa pín sọ́nà méjì, physical heart wà, spiritual heart wà, tó pé òun là ń lò ní spiritual world. Bá a ṣe wà yìí, à á lo spiritual nínú ayé wa, àwọn nǹkan tá a rí tí ń ṣẹlẹ̀ nínú ayé wa dáadáa ń ṣẹlẹ̀ nínú ayé wa. A sì lo tó wà physical tí gbogbo àjọ rí báyìí, tá a lè fọwọ́ kàn, tá a lè sọ pé òun rè. So tí àbá ti wá solution sí ọkàn yìí, kí àwọn ìwà rere wọbẹ̀, ìbẹ̀rù Ọlọ́run kó wọbẹ̀, àmánà kó wọbẹ̀, ìpáyà sàárì kó wọbẹ̀, ìpáyà ìṣirò kó wọbẹ̀, ìmọ̀ pé Ọlọ́run ọba ń sọ̀hún kó wọbẹ̀, káàrí ẹ̀sìn gbé síbẹ̀ dáadáa. Ẹni ọkàn rẹ̀ ọba ti dá, personality rẹ̀ náà ò ní dá. Ibi tẹ́ ẹ bá rí ẹ fi sí ẹ̀ ní gbádùn ẹ̀ tí èèyàn jẹ mọ́nu. Bẹ̀ta ló máa ń mójútó kàn. I need the mentor. Tẹ́ role model ó lè pọ̀, ìyẹn ni pé alukudua. Ta ló fẹ́ kọ́ṣe níbi business, ta ló fẹ́ kọ́ṣe níbi education, àmọ́ ta ló fẹ́ kọ́ṣe níbi yìí mọ̀ nípìnlẹ̀ gbogbo nǹkan. And then sórí mentor tó yàtọ̀, kì í ṣe àríkọ́ṣe nìkan, òun tó máa mójútó. Torí nígbà míì ẹni tí èèyàn fẹ́ kọ́ṣe yẹn lè má rí, kí èèyàn kan máa gbúrò rẹ̀, kí èèyàn sọ pé ẹni tí mo fẹ́ jọ rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n pè ní mentor, ẹni tó ẹ̀pọ̀ bọ́ sínú ilé ayé rẹ̀ ni òun rí, ó dẹ̀ ń rí ó dẹ̀ ń bọ́ sọ̀rọ̀. So Islamic leader tó jẹ́ reformer, tó jẹ́ preacher, tó jẹ́ trainer, àfà onímọ̀ ọlọ́pọlọ ọlọ́gbọ́n tí dẹ̀ ń ṣiṣẹ́, tó mọ bí èèyàn ṣe handle èèyàn, tó lè tọ́ ọmọ rádaràda sọmọ dáadáa. Òun ni solution ọkàn wa. Tó ń kálukú wa bá fẹ́ lẹ́kọ̀ọ́, tá a bá fẹ́ dá, àwọ̀ ẹnìkan tí ó train wa ni. Àwọn àfà àti àníṣe wọn lápá lára àti à. Àwọn náà a máa lápá lára ẹnìkọ̀ọ̀kan, tá a máa change life wọn. That is solution. Tá a bá ti wá rí yìí tí bá ń lọ, tí sẹ́yìn máa ń lọ, tá a rí àfà tí ń rí èèyàn tí ń change àwọn ọmọ burúkú sọmọ dáadáa, tí wọ́n gangan farabalẹ̀ láti lọ gbẹ̀kọ́. Tó kù ni pé bóò ni ìgbà tí wọ́n àfà bá ti sì ọ́ jiná tán tó ti di Islamic personality, àrí yẹn pé a good Islamic personality person, al-fardul muslim as-shakhsiyat al-islami, yẹn ni pé o ti di èèyàn Islam, yẹn ni pé irú bí Islam ti fẹ́ kí èèyàn rí o ti dàbẹ́, yẹn ni pé bóun Islam ti fẹ́ kí èèyàn rí, ọ̀rọ̀ tí ẹni tí Islam rí tó jáde ní school Islam, tó jáde ní tí ẹ̀kọ́ Islam ti hàn lára rẹ̀, tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà, tó bá lérò ọmọ làkejì èrò tó dáa ni ó lérò, tó bá lérò ọmọ làkejì èrò tó dáa ni ó lérò, tó bá sì wùwà sí ọ ìwà dáadáa ni yóò ṣe bá gbé, yóò ṣe fẹ́ lọ́kọ, yóò ṣe fẹ́ níyàwó, yóò ṣe fi darí irinṣẹ́, yóò mọ sojúṣe rẹ̀, yóò jẹ́ èèyàn rere tí èèyàn lè bá gbé tó náà lè bá èèyàn gbé. Tí Islam fẹ́ rè nù. Èròǹgbà ẹ̀sìn lórí individual nìyẹn. Èròǹgbà ẹ̀sìn lórí individual nìyẹn. Tẹ́ ẹ bá ti wá rí ẹnìkan tó bá rí èèyàn rí tó dáa, ẹ mọ̀ pé ìṣòro kejì tó kù fún ẹnìkan ni pé bóun ló ṣe fọ́ọ̀mù family tí ó protect personality ẹ̀. He's a good Muslim brother, he's a good Muslim doctor, he's a good Muslim teacher, he's a good ó ti jẹ́ èèyàn tó dúró ìtumọ̀ kó o jẹ́ èèyàn ní Islam. Ó ní ìmọ̀ ní àkọ́kọ́, ó ní mọ̀ ó wà mọ̀, ó ní wà.
ó sì bá yàn gbé tó bá ti wá dé èèyàn táwọn èèyàn ń gbádùn ẹ ní tó kù lẹ́fù kejì tó sì jẹ́ irinṣẹ́ tá a lè tá òṣù ẹ̀ ṣe ní ká bú ìdí fámìlì tó wà pa tí gbogbo àwọn ọmọ bá dá wá láti ilé wọn ìṣòro ò ní sí láwùjọ wa wọn ò kọ́ wọn láti ilé ni wọ́n ní èsì ilé lọ́ba wọn dóde wọn kọ́ wọn ọmọ ọlọ́run ọ̀lámà náà wọn rẹ̀ kọ̀kọ́ wọn àrí kankan kọ́ ọmọ tó yẹ pé ìyá rẹ̀ ò gbọ́dọ̀ bàbá rẹ̀ nẹ́sìn ẹ wá lọ́mọ ìgbà tó náà lọ rí ọkọ ọmọ ṣe dáadáa sọ́kọ rẹ̀ ẹ dákun bàbá rẹ̀ ò gbọ́dọ̀ ìyá rẹ̀ ò gbọ́dọ̀ bàbá rẹ̀ nígbà tí òun dàgbà bọ̀ kọ́ mọ bí yí obìnrin ṣe máa ń ṣe sí ọkọ rẹ̀ ẹ wá lóde lé ọkọ kò wúlò lé ọkọ bóyá ó sì wúlò lé ọkọ ẹ tó yọ ọkọ só ṣe sùúrù lé ọkọ rẹ̀ só ṣe sùúrù sódò wà bẹ Islam family ló kù nígbà tí pé ní Islam kò ju obìnrin náà lọ tó bá ti ní home tó wà settled ìyẹn ni pé o ti pé o wà lówó lọ́wọ́ wá rẹǹtì ilé tó bá sì fẹ́ rẹǹtì ilé mọlọ rẹǹtì ilé bí wọ́n ti mú gbó kọmọ pé ìwọ mú gbó ìyàwó rí o mú gbó ṣùgbọ́n òní mọ bí tọmọ rí o ti lọ kọ́ gbó inú ilé máa affect ọmọ environment máa affect ọmọ bàbá fẹ́ kọ́lé gan kọ́ wá environment tó dáa tó ọkọ̀ ilé rẹ sí kọmọ pé ibi tí wọ́n ti bọ gbọmọ wò wọ́n ti wá ba yí ọmọ rẹ jẹ́ ntòwọ èsì ọmọ rẹ ó ṣe wọ́n á máa bà ọ́nú jẹ́ láti bú ìdí Islamic family ṣe unnecessary ó sì nípa tí ó kò láwùjọ wa yìí tí ó bá ti sí Islamic family láwùjọ wa tó dáa àbáwọn tí ò dáa ti já over 90% family lọ́wọ́ ní ìsìn wọn àlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ family míì sì wà tó pé production wọn ọmọbìnrin tó bá jáde ládọ̀ wọn àbọ̀mọkùnrin tó bá jáde lọ́dọ̀ wọn kò ṣeé fẹ́ kò ṣeé gbà síbi iṣẹ́ àwọn ẹ̀ máa ń dá wàhálà lẹ̀ nínú school láàrin student àwọn ẹ̀ máa ń dá wàhálà lẹ̀ nínú school láàrin àwọn lecturer inú ilé tí wọ́n ti jáde ni wọ́n ti kọ́ wọn àwọn lòṣẹ́ ìjọba tí ń bayé ìjọba jẹ́ àwọn lọ̀gá wa ní ìjọba táwọn náà dá ta lóore yìí inú ilé tẹ́ jáde yóò affect ẹ wá rí inú ilé náà wà ní limitation rẹ̀ limitation inú ilé ni pé ó lójú tí inú ilé lè ṣe torí pé inú ilé ò ní nǹkan tó pọ̀ tó fi lè ṣe ìlú gbogbo tí inú ilé lè ṣe ni pé kó kíìpù ẹnu nǹkan tí ń bẹ lábẹ́ rẹ̀ inú ilé ó máa kíìpù ìyàwó inú ilé ó máa kíìpù ọmọ inú ilé ó máa kíìpù ọkọ ọ̀tán but ta ló máa kíìpù environment tí inú ilé yóò belong sí torí pé inú ilé yẹn kò lè ṣí market ńbẹ ta ni ó kíìpù market òwò tá a fẹ́ ṣe inú ilé gbọ́dọ̀ ṣe òwò kó lè bá máa rí nǹkan jẹ bọ́nu ilé ọkọ fẹ́ ṣòwò aya fẹ́ ṣòwò ẹni tó wọ́n nídìí yẹn community wọn ò ti rí tó ṣe now wọ́n tún ní ìdí education wọ́n lè nursery primary secondary school àti institution university kúrò wà ní ilé yín àmọ́ gbọ́dọ̀ jáde community náà ní ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa ẹ̀tún àsìkì ẹ̀ lè tọ́jú ara yín nù ilé community ní all community establishment again ṣe òun ìpele ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ títẹ́ ń pè ní community nírú àwùjọ yìí tá a fẹ́ tó ṣe òun náà ní Islamic organization group movement tó mójútó individual àti ń rè tó mójútó family náà pé kí family náà wà òkè tó wá mójútó àwùjọ pé òun fẹ́ tún àwùjọ ṣe kì í ṣe alukọ tí a kàn kátìrà ń bẹ kì í ṣe alukọ o kì í ṣe alukọ o ọ̀tọ̀ ni movement tó máa darí movement ní sùúrọ̀ iṣẹ́ tí movement dẹ̀ máa ṣe àbí organisation tó máa tún family tí ó protect family tí ó protect individual iṣẹ́ tó máa ṣe fẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ lábala economy ọjà òwò yóò ṣiṣẹ́ lábala politics yóò ṣiṣẹ́ lábala security yóò ṣiṣẹ́ lábala education yóò sì jẹ́ kí iṣẹ́ ìwọ̀n ìpìlẹ̀ tó lágbára jù kó jẹ́ lórí tarbiya ìyẹn ni pé training báwo la ṣe máa guide àwọn èèyàn báwo la ṣe fi ìmánì sílé ayé wọn bẹ́ẹ̀ bá fi ìmánì sílé ayé èèyàn tán iṣẹ́ ò tí ì tán o gbogbo àwọn iṣẹ́ yìí bíi dáwà tọ́lọ́ ní ànábì àwọn kan nù yín bẹ̀rẹ̀ sí pọ̀ tó ìkọ́ ọmọ sí dáwà tí tànábì fi jẹ́ movement inú tó fi yàtọ̀ sí táwà ń dánwò ní ìsìn tó tá a bá dá nǹkan lẹ̀ alukọ̀ lásán láàdà lẹ̀ ṣé gbogbo tànábì sì là ń ṣe torí àwọn akánbẹ́tọ̀ pé ọjẹ́ mọ́ àwọn ohun iṣẹ́ tá a lò tá a fi tún àwùjọ ṣe organization ní ọlọ́run wà kálá yẹn lé lórí ìgbà tí ọlọ́run rán ànábì individual tó sọ fún un pé wọ́n ń zèrè àṣẹrọ́ takalẹ̀ àkàrọ̀ bíi ọ̀nà tó wá kọ ojú mùsùlùmí náà pé wà tasimu bi hablillahi jami'a ìwọ Muhammad lọ sàwọn tí wọ́n lè kọ́kọ́ gbọ́ lọ sàwọn jọ lọ bá wọn sọ̀rọ̀ ànábì dẹ̀ ní base tí gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ bá sọ̀rọ̀ ó ní base tí wọ́n ń pàdé ẹ̀ wọ́n á wá lójúmọ́ wọn á wá lálẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà Darul Arkam bin Arkam náà bíìsì ànábì ni níbẹ̀rẹ̀ inú ilé ìyàwó Aisha tó jẹ́ ìyàwó ànábì sọ̀sọ́lá tó gbogbo afẹ́fẹ́ tún àwùjọ ṣe gẹ́gẹ́ bí ẹni tí ń ronú bí gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ pé jàmá gbọ́dọ̀ wà
kì í ṣe irú àwọn jàmá èyí tó yẹ pé wọn ní program rárá o, àmọ́ èyí tó yẹ pé wọ́n fẹ́ dédé program ànábì àsálà ló fẹ́ lò, tó yẹ pé dédé ẹ̀ ló fẹ́ lò. Àwùjọ Mẹ́kà tí ó wà saved, obìnrin ò lè dárìn, ẹnìkan náà ọkùnrin gan ògbọ́n ò lè dárìn, ò lè dá travel níbi tó àwùjọ ẹ bàjẹ́ dé lónìí. Àwùjọ yẹn ti dá. Saudi Arabia wà nù ibi tí ìfọ̀kànbalẹ̀ wà jù lágbàáyé lónìí. Gbogbo tẹ́ẹ̀rí kẹ́ẹ̀dánwò Saudi Arabia ìṣẹ́gbẹ́ ẹgbẹ́ Amẹ́ríkà, ìṣẹ́gbẹ́ Britain níbi ìfọ̀kànbalẹ̀ àti níbi kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ láàrin àwùjọ àti sí àwọn individual. Kí ló dé? Ànábì ló ṣe àwùjọ èyí, àwọn èyí kì í sáà ànábì ló ṣe àwùjọ wọn. Bó tilẹ̀ sí pé a lè rí àléébù Saudi Arabia níbi nǹkan ní ìgbọ́n bí tí Saudi Arabia dáa sí kò sẹ́ni ọ̀dà tó, nítorí pé àwùjọ tí Islam sí ni, àwùjọ tí Islam tó organize ni, àwùjọ tí Islam lead ni, àwùjọ tí Islam reform. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe Saudi Arabia òun náà ṣe kúre tẹ́lẹ̀ òbí fún kí ànábì tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀. Àdúgbò tó burú dé, obìnrin ò gbọdọ̀ darí wọn ó jí gbé ni, ọkùnrin gan kò gbọdọ̀ darí wọn ó jí òun náà gbé ni. Ibi tí ó burú dé, wọ́n máa jẹ gàba lórí dúkìá, kódà wọ́n máa pa ọmọbìnrin kan bá bí wọn ni yóò kó bá wọn. ẹrù àti bímọ ń dẹ́rù bá wọn. Wọ́n rán àwọn ọmọ lọ sí ọ̀run, wọ́n pa àwọn ọmọ wọn. Irú àwùjọ báyẹn ta lórí fọ́ọ̀mù ẹ̀? Kì í sáà nábì nìkan lórí fọ́ọ̀mù ẹ̀. Muhammadu Rasulullah, ọlọ́run ní Muhammadu ṣe ọlọ́run, wọ́n lé ní ilẹ̀ máa wọ àwọn tó wà pẹ̀lú ẹ̀. Lẹ́fí ń gbọ́ slang, lẹ́fí ń gbọ́ táàmù sápẹ̀ ní sọ̀hábà. Sáàmù sápẹ̀ ní sọ̀hábà, àwọn tí wọ́n bá káàkiri bí ó bá rí ọ lọ. So níbi tí reformer ẹni tó fẹ́ tún àwùjọ ṣe, tó ní ròrí gidi, tó ní view gidi, ó ní vision gidi, ó ní mission gidi, ó ní action gidi, ó act dáadáa, ó function dáadáa. Irú ẹni bẹ́ẹ̀ tí ó bá rá àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ dáadáa bí àwọn sàábé sí súnmọ́ ànábì, that is ìjọpẹ̀lẹ̀ organization. Tí ó bá ti sí kò lè ṣe àṣeyọrí o. Irú lákòójú ní sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tán náà ń ṣe dáwà lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ gbé kalẹ̀ láti tún àwùjọ ṣe bí ilé kí tẹ́ dálẹ̀, ẹlòmíì dá sùkú lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń dálẹ̀ yìí ẹ̀yin lẹ ní, fámìlì yìí ló ní. Tẹ́ ẹ bá ti kú kì í ṣe bó ṣe rí tẹ́lẹ̀ ni ó máa lọ mọ́. Kí ló dé tí gbogbo àwọn nǹkan tẹ́ ń dálẹ̀ tó jẹ́ community establishment tẹ́ ń dálẹ̀ yìí bí school bí hospital bí gbá bí àwo, kí ló dé tí ò lè wà lábẹ́ ìjàmọ́? Tẹ́yìn bá ti ẹ̀kú jàmọ́ ọmọ bá iṣẹ́ Ọlọ́run lọ. Nígbà rẹ̀ bí kú kì í ṣe fámìlì rẹ̀ lọ́jọ́ olórílẹ̀ àlèhùmọ̀, ẹnìkan tó jẹ́ the best lẹ́yìn òun náà ni Abakiri lọ́jẹ́. Nígbà tí Abakiri náà tó kú wọn mú ní ìdílé Abakiri, ta ló tún jẹ́ the best? Umaru ní ìdílé mi tó nù wọn lọ mú. Bó ṣe yẹ kí ìdarí kan máa fi àwọn èèyàn síbẹ̀ ní tó bá dáa jù lọ yẹ kó wà ní ẹni tí ó darí jàmá. Torí pé jàmá òun kì í ṣe jàmá lásán, leading jàmá ni. Leading jàmá ni wípé jàmá tó pé aráàlú wọ́n ní bùkátà sí education, ó fún wọn ní education to standard, wọ́n ní school, wọ́n ní bùkátà sí security, ó fún wọn ní security, wọ́n ní bùkátà sí health service, ó fún wọn ní health service. At the same jama wọ́n ní bùkátà sí gbogbo social program tó náà nídìí, ó gbé kalẹ̀ ní sẹ́ẹ̀ pé òun tó ń gbé kalẹ̀ yẹn jama Islam ni tí ò ní kankan mẹ́tọ̀ fẹ́ ṣe ju Islam lọ. Automatically gbogbo nǹkan tó máa gbé kalẹ̀ máa jẹ́ nǹkan Islam. Àwọn yẹn ló lè tún àwùjọ wa ṣe tí wọ́n lè bú èdè àwùjọ wa. Bẹ̀ká náà tó lè succeed ṣé wọ́n train individual tí individual wà òkè, ìkejì tí wọ́n fọ̀mù family torí family ni ó protect individual tẹ́lẹ̀ train. Ìkẹta sí jama yẹn náà wà well organized débi gbogbo àwọn family yẹn belong sí jama torí jama Islam tó ní oríṣiríṣi organization òun ni wọ́n máa protect the family. Lápòjú ìrìnsẹ̀ ọmọ tèmi, èmi là á fà rẹ̀, àwọn ọmọ mi tí mo bí èmi là á fà àwọn, èmi ni mo rọ́bì wọn, èmi mo train wọn. Ìgbà tí mo wá fẹ́ kún ní education àbí mo fẹ́ kún wọn lọ lé kéwú, kò sí lé kéwú yàrá mi nínú ilé tí mo kọ́, inú ilé kéwú jàmá wa náà wọ́n tún lọ. Ètò lọ school náà ọ̀ṣẹ́lẹ̀ primary secondary inú rẹ̀ náà tún lọ. Ètò sì lóhùn ó ṣe NC tóhùn ó dùn níbi NC, mo tún lẹ́yìn sí jàmá náà tún ni. Ìgbà táwọn ọmọ yẹn máa jáde wá, wọn ò jọ àwọn ọmọ aládàáda tí ń bẹ láwùjọ. Wọ́n tún wá láwọn fẹ́ lọ sílé ẹ̀kọ́ tíyàwó wà ní. Tí wọ́n bá fẹ́ lọ market tí mo dálẹ̀ Islamic Mufti market ni wọ́n lọ. Tí wọ́n fẹ́ lọ sí hospital tààrùn tún ní hospital. Ẹgbẹ́ bọ́wọ̀ làwọn ọmọ ìwé wa dàbí àwọn ọmọ aládàáda tí ń balẹ̀ ayé jẹ́. Ẹnu nǹkan tá àti ní yunifásitì àdèmá ní láìpẹ́ tí wọ́n fẹ́ lọ yunifásitì àwọn pé ẹ̀yin ọmọ tí a wà bí o tí a fẹ́ lọ yunifásitì tẹ́ lọ ọ gbọ́dọ̀ yẹ pé tí àwọn jàmá tààrùn wà àbí wọn ò jẹ̀nà síbẹ̀. Tẹ́ báyìí ti dé yunifásitì ẹ gbájúmọ́ ẹ̀kọ́ yín ṣùgbọ́n kẹ́rí pẹ́ ń lọ gba tẹ́rìbíyà jàmá mójútó yín because tá a bá jẹ́ kí wọ́n wà pẹ̀lú jàmá wọ́n wà pẹ̀lú jàmá mi. Tí wọ́n bá ti ní gúrùpù tí wọ́n ń tẹ̀lé tí ń kọ́ wọn tí ń sọ wọn, wọ́n á ní gúrùpù míì tí ó sọ wọn nù bí àwọn cultist.
ló jẹ́ pé àwa láìka MSS bó ṣe wà nínú gbogbo school kí ló dé ẹnu period tí wọ́n wà school yẹn àwọn tí ẹ̀ máa bá wa protect àwọn ọmọ wa ìdíyó létí ni pé they are non-permanent organization because ẹni tó bá wà ń bẹ́ẹ̀ ni tó bá ti yá tó bá ti lọ àná rí ẹ̀wọ̀n wọn so therefore àwọn ọmọ wo lè fi tààwọn lẹ̀ because it's a permanent organization ọmọ ó ṣe before kó tó wọ school yóò ṣe nígbà tó wà ní school tó bá jáde kó school yóò ṣe tó bá ṣe pé àwọn brother wa tí wọ́n ń bẹ ní school láti 1955 tí wọ́n ti dá organization Muslim student lẹ̀ bí wọ́n ṣe ń ṣe wọ́n jẹ́ permanent organization wọ́n ti control gbogbo Nàìjíríà because gbogbo ẹ ti ń jáde ní health ti ń jáde ní education ti ń jáde ní engineering ti ń jáde ní economics ti ń jáde nígbà ti ń ṣe political science ti ń ṣe gbá ẹwà dúró 1000 ti ń jáde lọ́dọọdún láti 1955 ká gbogbo wọn scatter wọ́n ní permanent army o permanent organization permanent vision permanent project wọ́n ti tóbi débi pé wọ́n ti ju PDP party lọ wọ́n ti ju APC party lọ wọ́n ti ní agbára àti handle Nàìjíríà ó sì ti dá bẹ́ẹ̀ gbogbo àwọn brother ìpá tó máa ti jáde báyìí wọ́n ti lọ́nu wọ́n kàn sọ inú school pẹ̀lú gbogbo Islamic activity tí wọ́n ṣe wọ́n sọ dá ìgẹ́gẹ́ bí ojú ọ̀nà sọ pé from a base ọkàn kojú ọ̀nà kọjá ó tó bọ́ sí base mi so ojú ọ̀nà yẹn kọ́ àlàǹfààní ẹ̀ àǹfààní mọ́ kọjá ń bẹ̀ lásán lónìí àǹfààní settlement kọ́ gbogbo ìlú settlement ni gbogbo nǹkan tí ń bẹ nílùú pátá ọ settle sí bẹ́ẹ̀ ni a máa lò dọjọ́ kú ni báwo ni 4 years 5 years 6 years ó pẹ́ tán 8 years téèyàn lò yunifásitì ẹgbẹ́ mi sìn bóò ló ti fẹ́ mójútó ibi tó ti ń bọ̀ àti ibi tó tó lọ settle sí so ìyẹn ló jẹ́ kí ìyẹn orí bẹ́ẹ̀ kò kì í ṣe problem wọn kì í sì sálébù àwa ni kò jẹ́ problem tàwa tá a ọ̀rá sáǹdì pé àwọn ọmọ kan tó lọ sí school ẹ̀ kan wà ní organization tó bá wà ní school kan wà ní MSS tó bá kó school kan tó wà ní organization wọ́n lè bá wúlò fún Islam gbogbo àwọn ọmọ tí ṣọ́ọ̀ṣì rán nílé ẹ̀kọ́ gbogbo wọn kan tó ṣọ́ọ̀ṣì yẹn ni wọ́n ń tẹ̀lé kan tó lọ school wọn àwọn tó wà ní kíní ṣọ́ọ̀ṣì yẹn náà wọ́n tó ń tẹ̀lé wọn àwọn tó jáde ńkọ́ wọn àwọn tó ń ṣiṣẹ́ ìjọba wọn tó ń múdà mẹ́wàá lọ sí ṣọ́ọ̀ṣì síbẹ̀ ló ti rí Muslim ẹ̀yin mùsùlùmí nílẹ̀ káàró jèrè ni tí ó bá ti rí bẹ́ẹ̀ a kàn máa ṣiṣẹ́ fún sẹ́ni nígbà tí pé brother Abdulfatai Dr. Abdulfatai the best doctor àwọn ní di Baptist hospital nítorí wọn ni àwọn èèyàn fi máa lọ sí Baptist hospital ṣé ibi tó yẹ ká ti rí Fatai nù ṣé wáyé tá a rí Fatai ní Muslim hospital kí ló dé nítorí pé nígbà tó náà bá jáde ta ni Muslim hospital tó pè pé kọ́ wá ṣiṣẹ́ ṣe ẹ̀ dálẹ̀ ni and the professor rẹ̀ ó gbọ́dọ̀ practice ẹ̀ níbi kan. So therefore, Islamic organization tó lè tún àwùjọ wa ṣe tó lè protect usra wa family wa tí family wa lè belong sí tí ó sì protect individual wa ọgbọ́dọ̀ jẹ́ Islamic organization pé wọ́n rọ̀ rìn bíi tànàbí Ànábì wa Muhammad sallam gbàtò dé Mádínà ọ̀dọ̀ àwọn kan lẹ̀ wọn máa ṣe kò síjú ọ̀nà lọ nígbà mú àṣẹ Ọlọ́run wípé waltakum minkum ummah yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf Ànábì ní task force ṣe ń check àwọn èèyàn ẹ má ṣe èyí ọ̀dà ó sì láwọn tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó tún wá láwọn tó ń mójútó education Ọlọ́run kì í ṣe gbogbo ilé ẹ̀kẹ́ jẹ́ security kẹ́ wà ní jihad kẹ́ máa jagun ó yẹ káàkan ni wọ́n máa kọ́ ọmọlẹ́kọ̀ọ́ so Ànábì ní àwọn kan tán kọ́ ọmọlẹ́kọ̀ọ́ Ànábì ní àwọn kan tán dáàbò bòlù Ànábì ní àwọn kan tán mójútó health provider al-islamiyya ni the first doctor tí wọ́n kọ́ lò ní health center ti Ànábì wa Muhammad sallallahu nílùú Mádínà nígbà tí arákùnrin kan fi odidi ilé ńlá kan tó fi kalẹ̀ gbogbo àwọn ètò ìta Ànábì ní finance house wọ́n pè ní Baytul Mal gbogbo ẹ̀ ló ní sakat gbogbo ẹ̀ lọ déédéé gbogbo àwọn kan tó lè jẹ́ kí community gbogbo àbá kọ́ àwọn èèyàn jọ tán àwọn máa béèrè rẹ̀ bó ọ̀ sọ lẹ́nu ìṣe ẹ̀ ti rí lára pé wọ́n ní the health service tí ó máa wà Islamic wọ́n ní the education tó máa wà Islamic because gbogbo àwọn Islamic establishment yìí tí organization ọba ti handle rẹ̀ kò ní ní ẹwà Islam nú kò ní ní tí Islam fẹ́ nú kò sì ní létò kò sì ní research kankan náà tí kò bá sì sí tọ́yẹ pé tàwọn ẹni ẹlẹ́ni là ń lọ ìtumọ̀ ní pé ilé ìwọ òwò extend is dawa mission lórí wa Islamic mission lórí wa a jẹ́ pé àwọn ibi tá à ń lọ yìí tí ò sí Islam bẹ́ẹ̀ ó lè destroy àwọn ọmọ wa tọmọ rẹ bá lọ school tí èsè school ti Islam wọ́n lè gbẹ́ Islam kó lára rẹ̀ tó bá lọ sọ ẹ bá ń lọ gbàtọ́jú níbi tí ò ti yẹ kẹ́ gbàtọ́jú wọ́n lè kó bá yín tẹ bá lọ sí máa ṣiṣẹ́ níbi tí ò ti yẹ kẹ́ iṣẹ́ ó lè jẹ́ wàhálà tàbá mọ̀ pa reform àwùjọ àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìlà gbọ́dọ̀ mójútó àkọ́kọ́ ká ní mẹ́ńtọ̀ ká máa gbọ́rọ̀ rẹ̀ kì í sáà tó yàwó rẹ̀ ká orí social media tí a kàn ń dà wà láàmú ẹgbẹ́ nìkan sọ̀sọ̀kúsọ káàkiri ayé o tí wọn ò ní pàtì kankan ní ọkàn wájú tí wọ́n bá tiẹ̀ bí ọ̀tẹ̀ sí àbí ẹjọ́ kẹ́kẹ́ máa rojọ́ ẹ lọ wá mẹ́ńtọ̀ tó pé ó máa wọnú gbèsè ayé ẹ wà á fọkàn rẹ̀ hàn á dẹ̀ tọ́jú ọkàn yẹn ìyẹn ló fi jẹ́ yẹn gidi. Number 2 ẹ lọ fọ́ọ̀mù family má sí obìnrin ní
bí ìyàwó rẹ̀ bá fáìn kò lẹ́wà ṣùgbọ́n níwà, kò lẹ́wà àmọ́ lẹ́sìn, kò lẹ́wà àmọ́ ní làákàyè ní tó ní ìdí ó ti ní bàbá àrànjú kankan sí tí ò ní ìdí ní tí ò ní ìdí náà ni ó sọ di ẹni táwọn aráyé ò ní ní ìdí rẹ̀. wọn ò ní ní ìdí ẹ, wọn ò ní ní ìdí ọmọ tó bá bí, wọn ò ní ní ìdí fámìlì rẹ̀. ẹ má ṣe mistake ibi fámìlì èèyàn wa, ẹ má yẹ bá ṣe mistake. ètò wa parí ẹ̀ ní wípé ṣé gbogbo wa ṣáà belong sí organisation tó ní làákàyè, ìdarí ẹ̀ wọ́n gbá bérebére, organisation tó ní vision, organisation tó ní àgbékalẹ̀ tó dáa fún ìlú àti fọ́jọ́ iwájú mùsùlùmí. kìí kàn ṣe pé alcohol is a tutorial class, it's not full Islam. bàbá lọ sí school ní ìṣẹ́ yàtọ̀ sí kéèyàn lọ sí lẹ́sìn wọ́n lọ tutorial class. school ló ti di tọ́fẹ́ dà ó sì gba certificate. àmọ́ tutorial wọ́n kàn dálẹ̀ kán lè tún àwọn subject kan sí lọ́dọ̀ rẹ̀ ni. bóyá nísìnyí wọ́n dálẹ̀ fún English, ṣé gbogbo nǹkan tó ní tutorial máa fún ọ? ẹ̀yin brother wa tẹ́ ní tutorial ẹja jọmọ́ full activities bí irú ti tànábì àníbọ̀wá Muhammad sallam, gbogbo tó ní káàrùn ní kó tó di pa ní àkọ́kọ́ rí àwọn èèyàn tọ́lá àwọn èèyàn kan lákò síbẹ̀ tá a bá bẹ́ẹ̀rì wọn tá a bá kó wọn síbẹ̀ àákàn ni yóò sì pajúdé yóò sì parẹ́ bá sì tún àwùjọ wa sẹ́nu o. ṣùgbọ́n ètò wa kéde àti ẹni pé bóun ni ó sì rira rẹ tọ́wà òkè, bóun ló sì fẹ́yàwó tó dáa tí èsì tí ó wà bánú ilé rẹ jẹ́ ọkàn wa o. àní bóun láti mójú táwọn ọmọ wa táwọn ọmọ wo fi contribute sí báwùjọ yóò sì dáa tí a bá ti mú níbi tá a wí àwùjọ wọ́n dáa. gbogbo tó bàjẹ́ yìí ibi tó ti lọ́nu ó bàjẹ́ látọwọ́ ọ̀wọ́ ó sì bàjẹ́ láti ilé tí ó dáa. àwọn tó jáde sáwùjọ ìta ń complain pa àwọn bàlùjẹ́, àwọn bàlùjẹ́ kì í ṣe ló bàjẹ́ fúnra rẹ̀. àfọwọ́ olórin ní làámúrúkà mo fi ọlọ́run ọba búra máa dọ́kọ́lùbí làádúbí àlèhà kì í ṣe ìlú iná ló fún mọ́ àwọn èèyàn lọ́dọ̀ọ̀rọ̀ àwọn èèyàn rú, kì í ṣe ìlú ló lè máwọn èèyàn. wàlákínà àhàlákọ̀ rìjálè tùdíkù wàlákínà àhàlákọ̀ rìjálè tùdíkù. àmọ́ wà tí àwọn èèyàn ń wù, àwọn èèyàn ni wọ́n ń wù ìwà tó jẹ́ kí ìlú ọ̀rọ̀ dàrú kó táì, kí ìlú olúlu wà nù danger. ìlú wà nù danger kì í ṣe ìlú gangan ló jẹ́ danger, àwọn èèyàn ló create danger yẹn. àwọn èèyàn làwà mójútó láàárín báyìí ṣètò láti wíwù. teamwork ọ̀nà ni jama tó fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ àti reform wa lẹ́yìn ìgbà tí àáfà olórí wa mentor rẹ ti train rẹ tí wọn náà sì ti protect ara rẹ pẹ̀lú family tó wà òkè nítòkù ní kíkà organize àwùjọ wa kò dẹ̀ sí nǹkan kan tá a lè fi organize àwùjọ ká ṣe teamwork lọ iṣẹ́ àṣepọ̀ lọ́nà tó kọ́ wa kásìmù bí hablillahi jami'a. tẹ́ bá fẹ́ rí sí Islam gan ṣe ní jami'a lápapọ̀ wala tafarraqu ẹ má fànká ẹ wà lójú kan náà ni. Ànábì wa Muhammad sọ́nà sọ pé man taraka al-jama'a kida shibr. Ànábì ní máa dé sọ lálàáfíà ẹni bá fi jama'a lẹ̀ tó wá ń dá tiẹ̀ ṣe nítorí fi jama'a lè ojú àtàpapọ̀ kan báyìí lọ. ọkọ̀dọ̀ kọ́lá ribqatal Islam ni pé ó ń tàn ó ti yọ Islam kó lọ́rùn rẹ̀. Sayyidina Umar sọ pé Islam ò lè jẹ́ Islam bila jama'a tí ó bá sí pé àwọn kan kójọ tí wọ́n fẹ́ establish ẹ̀. wala jama'a kò dẹ̀ lè sí jama'a bila imara tí ó bá sí olórí tí ń darí wọn. ṣòjọ́ pè ní jama'a làwọn tó ní olórí kan tí ń darí wọn. ìjọba pẹ̀lú olórí lẹ́yìn tó ní àwọn èèyàn lẹ́yìn tí wọ́n ti kíni tí wọ́n tẹ̀lé àmọ́ pẹ̀lú fíṣàn route tànàbí mission route tànàbí function ti route kíni o Ànábì Muhammad sallam. àwọn kan wò lànàbí gbé kalẹ̀ àwọn kan wò lànàbí ṣe bó o ló ṣe ṣe anídà àti lọ kàtàn rẹ̀ káfílẹ̀ mọ́ bá ṣe mú teamwork tí ó reform àwùjọ yìí. àwa nìkan la ní solution tó dáa ju tó lè reform àwùjọ wa. sọ yẹn tó bá gbà pé wọn ò gbà bẹ́ẹ̀ bọ́pọ̀lọ́ rẹ̀ ṣe mánu tí tó bá gbà mọ sáàjà reform àwùjọ ìdí máa ń bẹ lórí rẹ̀ tẹ̀síwájú lé lórí àwa náà máa tẹ̀síwájú lórí tí ń bẹ lórí wa ṣùgbọ́n mọ̀ mọ̀ pé dájúdájú pé Ọlọ́run mọ̀ fẹ́ràn wa ló fi ànábì ló fi mú wa ìgbésí ayé ànábì yẹn dẹ̀ ni a lọ rèé kà tá a bá wá kà tán a wà ní èdè àti lò làákàyè báwo la ti lè apply rẹ̀ nírú life task kíni life technology life development oríṣiríṣi life tí gbogbo nǹkan ti change bó la ṣe apply rẹ̀ so a sì ní èdè mujaddid ẹni tó ní ọpọlọ tó lè apply life ànábì bó ṣe lò tá à ń kọ́ ṣe láwa mùsùlùmí bó la ṣe apply rẹ̀ ní ẹ̀sìn that is the only problem ta lè ní bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n mọ̀
ní á di yín mọ́ wọn ni àkídà nìkan ní ká mójútó àkídà nìkan nílò pé àkídà náà làṣà ló ṣe kíni lọ́mọ so ò ní di jihad àbí ò ní di siyasa àbí ò ní di iqtisad àbí ò ní di ta'lim àbí àwọn services oríṣiríṣi tí aráyé máa bí ẹ léèrè tọ́wọ́ bá ti fún wọn lè gbọ́n tó ń wíyé yọ́lọ́ ni wọn kuntum khayra ummatin ukhrijat lin-nas ẹ ti di umma jama tó da tó lè handle àwọn èèyàn tí ó jáde sáwọn èèyàn tí àbá tí di family ò lè jáde sí àwọn èèyàn individual ò lè jáde sí àwọn èèyàn jama ni Ọlọ́run rán sí kíni o àwọn èèyàn pẹ̀lú báwo ni jama yẹn ó ṣe rí èsì ọ̀rọ̀ wọn bẹ lára ìtàn ànájọ àwọn sọ̀rọ̀ wọn náà nínú wà láì tàn sí Ọlọ́run pẹ̀lú wa subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.